Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Mo kí gbogbo èèyàn ọmọ ìyá mi nílé lóko lẹ́yìn odi níbikíbi tẹ́ ti ń gbọ́ mi, tẹ́ ti ń rí mi, tẹ́ ti ń wò mí. Oríwo ya o, àyàgbó àyàtọ̀, omi sàṣègùn ewé ajẹ́ o. Mo kí gbogbo yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Ẹ̀yin ìyá mi sẹ̀ǹgẹ̀sí oníyèyàn awẹ́dẹ kó tó wẹ ọmọ, mo kí ẹ̀yin náà. Àdúrà wo gbà o, Elédùmarè á máa bá wa ṣe. Kí ni a tún mú wá fún yín lónìí yìí? Ẹ ti mọ̀ mí látàná kó tó dòní, mi ń kú yí ẹ̀sọ́ yín náà ni ọmọ adìlẹ̀ kógun wọn tó dé. Jìgan lójú ogun ẹrù yẹ̀jẹ̀ gbogbo lẹ̀kílẹ̀ kò yóò rogun ẹnìkan lọ. Ẹni bá ní baba ni kó tẹ̀lé wa, èyí tí ò ní kó padà sẹ́yìn. Ọmọ apọ̀ fún yọ̀yọ̀ dágbọ́ fànà àgbáyẹ kẹtẹ orí ìgbà ìgbó òwú àgbọ̀ sọ̀kalẹ̀. Adúpẹ́ f'Elédùmarè ọba o tó fún wa láǹfààní láti wà nú ayé lónìí yìí. Orí ọ̀fẹ́ la ní tani, orí ọ̀fẹ́ òun la ní tá a fi wà nínú ayé lónìí yìí. K'Elédùmarè ọba kó síjú àánú rẹ̀ wò wá. Mo kí ọ̀gá mi tí gbogbo àwọn èèyàn náà mọ̀, Ìgbòho sà, owó baba dámì, yá kú náwó mọ̀mọ́. Ọlọ́run ní jẹ́ ọ̀rọ̀ ó dojúrú. Ọ̀tá ò ní mú yín lábẹ́ ó bá ṣe lè wù kó rí. Wọ́n máa lé yín ni wọn ò ní bá yín. Àwa tá a jọ́mọ ẹ̀yìn náà ò ní bá wa náà. Àwa tá a jọ́ lólùfẹ́ yín ò ní bá wa. Àwa tá a jáya yín ò ní bá wa náà. Àwa tá a jọ́mọ yín ò ní bá wa náà. Wọ́n máa lé wa ni. Bí ó ti rí nù. Òòṣà baba dámì, Ìgbòho mọ̀ rẹ́, ẹkùn ọkọ̀ Fúlàní. Adúpẹ́ f'Ọlọ́run tún wà láyé lónìí yìí. Akọni ń kọjú ogun. Ọlọ́run ni ò tí jẹ́ ogun ó gbé akọni lọ. Dídì tó fà á tí mo fi sọ èyí tí mo sọ yìí, rí pé tí mo sọ yìí mi ìsọrú ẹ̀ rí. So sì láwọn èèyàn mi kan tí wọ́n wà níbi bíi ní péjì mi bíi ní YouTube mi bíi Abdulhamid Abẹ́fẹ́. Ọmọ ń kò yẹ ẹ̀sọ́. Ibi òkú ìyá ọ̀gá wa la kúkú lọ. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pa padà dé. Ó mèremère ṣẹlẹ̀ lójú ọ̀nà. Àmọ́ akọni tó bá kú sójú ogun náà, ó kú sórí signator rẹ̀ ni. Signator tó bá ti sáìn ó kú sórí ẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣẹlẹ̀ nígbà tá à ń bọ̀ lójú ọ̀nà. Tọ́pọ̀lọpọ̀ mọ̀ púpọ̀ àwọn èèyàn ni wọ́n pè mí, wọ́n ní kí ló dé Abẹ́fẹ́ ò gbé kọ̀. A lè gbé kọ̀, àwa la mọ̀ tó ṣẹlẹ̀. Ọlọ́run ni ò jẹ́ mi ọba lọ gan, bọ̀tá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wá sákòókò yẹn, ẹ má bínú pé àríkọ̀ yín gbẹ̀yìn tẹ́ ẹ mẹ́sìgì ẹ má bínú pa àrípláì yín. Àwa náà yanjú àwọn nǹkan kan mọ́ra wọn ni. A máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lónìí pé Ọlọ́run ti ní kí gbogbo yín yanjú. Now, kọ́rọ̀ mọ́ pọ̀. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin lólùfẹ́ wa àtẹ̀yin tẹ́ ẹ fi nǹkan ránṣẹ́ sí a, tẹ́ ẹ wò pé àwọn ẹni yìí ti lówó lọ́wọ́, Ọlọ́run ti bàṣírí wọn. Tẹ́yin náà fi ẹnu wọn bá tẹ́ ẹ ní ránṣẹ́. Ẹ ń rèsùn sínú bú kí bú ó lè padà yá sísun yín kó dòdò ńlá ni. Ní ìtẹ́yin náà mọ̀. Rí tí mo mú lọ́wọ́ yìí, gbogbo àná la mọ̀ pé ẹyẹlé ni. Ẹyẹlé funfun rèé. Ẹyẹlé tá a sì ń wò yìí, púpọ̀ nǹkan là á fi ń ṣe tí gbogbo wa sì mọ̀ nílẹ̀ Yorùbá. Àmì èyí tèmi fẹ́ fi fún yín lónìí yìí, Osole ni. Sẹ́rí téèyàn bá ní owó lọ́wọ́ tásìrí èèyàn bá ń bò, gbogbo nǹkan náà ni ó padà wá tí ó sì rí. Àwọn èyí tí ò béèrè gan wọ́n mọ̀ fún lọ́fẹ̀ẹ́. Àmọ́ bí torí Ọlọ́run ò ṣe dé Mọ́kà pé ẹ dákun mo fẹ́ lọ Mọ́kà nítorí Ọlọ́run, àfi kó sanwó ní airport. Bẹ́ẹ̀ náà nítorí Ọlọ́run ò dọ́dọ̀ àwọn baba ńlá wa. Lábẹ́ ó bá ṣe lè wù kó rí, kò ní dòdòdùnú, kò ní lelele kí babaláwo mú owó lápò rẹ̀ kó fi bọ́fá fún yàn. Ẹ gbọ́ àbẹ́ dáhùn. Ẹyẹlé tí mo mú lọ́wọ́ yìí, kílẹ̀ bá mi wá Osole ni. Ẹ lọ bá mi dán wò, ẹ má wulẹ̀ dára yín láàmú. Ẹ ti mọ̀ mímì ní sọ̀rọ̀ jù. Ẹ wá ẹyẹlé funfun ẹyọ kan tó pure tí wọn ò tú
tó gbé funfun wáyé fúnra rẹ̀ tí wọn ò tún kankan lára rẹ̀. Ẹ bá mi wẹ ẹyọ kan, tẹ́ bá ti wá bó lẹ́sẹ̀ ẹ bá mi là á láyà, tẹ́ bá ti là á láyà ẹ kó fún rẹ̀ kó pátá, ẹ kó síbì kan. Tẹ́ bá ti kó síbì kan, ẹ mú orí ọká, orí ejò ọká tó bá láṣẹ lẹ́nu, sẹ́ni pé àwọn eléyìí láṣẹ lẹ́nu, so ẹ mú orí ejò ọká, sẹ́ni pé àṣẹ ń bẹ lẹ́nu rẹ̀, ọyá fi kejì bá ń wò kejì náà, sẹ́ni pàṣẹ ń bẹ lẹ́nu òun náà. Tẹ́ bá ti là á láyà tẹ́ kó fún rẹ̀ kó, ẹ forí ọká yìí sí níbi ẹnu ọká yẹn gangan, ẹ kọrí rẹ̀ sídìí ẹyẹlé, ẹ kọ bí wọ́n ti gé orí ọká yẹn lọ́rùn, ẹ kọ síbi ọrùn ẹyẹlé, ẹ fatari ńlá kan sí, ẹ wá bu gbólé òní àṣìṣùnù igbónú ewé ọ̀lànà yìí tó bá mọ̀ sínú ẹ̀, ẹ wá bùlé. Tẹ́ bá ti bùlé, ẹ wá kó fún lé kíní yẹn padà tí gbó bá ti bo orí ọká yẹn tán àtàtàrẹ o, ẹ kó fún ẹyẹlé ńlẹ̀ padà, gbogbo tẹ́ kó nù rẹ̀ kó lé. Tẹ́ bá ti kó lé, ẹ tún bu gbólé padà. Ìwọ tó bá jọmọ yahoo dọ́là ni ọ lò, ó tiẹ̀ wá kéré jù lo $5 fi tẹ́lẹ̀ àpẹ. Tó bá jẹ́ pé within Nàìjíríà bóyá oníṣẹ́ ọwọ́ ni ọ́ àbí bricklayer àbí carpenter, sẹ́n pé ara oníṣẹ́ ọwọ́ náà ni, oníṣòwò ni ọ́, onítajà ni ọ́, gbogbo tó bá wò jẹ́ tó bá jẹ́ Nàìjíríà ni wọ́n wà, kò sí ní tí oṣó yìí ò ṣiṣẹ́ fún. Mo búra pẹ̀lú Ọlọ́run Elédùmarè ọba tó lẹ̀mí gbogbo àti ó gbà lọ́jọ́ kan. Ẹ wá fi owó yẹn tẹ inú apẹ, ṣé ti rí méjì ni mo fẹ́ ṣe, ṣé rí apẹ kíní kejì rèé. So ẹ fowó yẹn tẹ inú apẹ, tẹ́ bá ti fi tẹ inú apẹ tán, ẹ wá gbé kíní yìí lé lórí, ẹ gbé kaná. Ẹ ti rí pé iná méjì náà mo dá, ṣé ti rí báwọn, iná méjì náà ni mo dá kalẹ̀. Èmi ò nírọ̀ kankan tí màá pa fún yín, ẹni tó bá sì ṣe sùúrù òun ni ó jèrè irú wa yìí. Gbogbo tó bá wò kó wá náà, Ọlọ́run ṣàánú àwa náà, díẹ̀ wà ńlẹ̀. Èyí tá a bá wá ṣe tí ò dáhùn, kì í ṣàwá lọ́lọ́run, ó sọ fún wa ni, sọ fún wa pé akíní yìí ò àríṣẹ́ rẹ̀ wà, ó mọ̀ bí tàtúbọ̀ gbègbègé. Torí fẹ́yìn tí ò bá yé tẹ̀ lọ́pọlọ tó nǹkan, tẹ́ mọ̀ pé oògùn tó ṣe fún mi kò ṣiṣẹ́. Lóòótọ́ ẹlòmíì ń bẹ tó jẹ́ pé ó ń ṣoògùn rọ́, tó jẹ́ pé inú táwa náà ń fi kalẹ̀ lòun náà ń lò, inú tẹ́ ń gbọ́ bòmí náà lòun náà ń lò, kì í ṣe pé ó mọ̀ ń pa ẹ̀. Àmọ́ bàbá là ń lọ bìkan tí goslow bá mú tọ́nà bá blọ́ọ̀kù, á tún gba bòmí tọ́nà bá wà náà ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni pé tá a bá ní arìnrìn àjò báyìí, ó rí báyìí, tó bá ti wá rí bẹ́ẹ̀ á jẹ́ pé àwọn tó láyé blọ́ọ̀kù àárín òun, ó wà tó gba bòmí tó jẹ́ pé goslow ti ní mú ọ. Ọlọ́gbọ́n mo bá sọ̀rọ̀ báwọn, kì í sọ ordinary èèyàn. So tẹ́ bá ti wá gbé kíní kalẹ̀, tẹ́ bá ti gbé sórí iná, ẹ fi po ráǹdì àrò, ẹ jó. Tẹ́ bá ti jó, ẹ jó dáadáa, ẹ wá lọ kó kúnná. Tó bá ti wá kúnná, tó ti kúnná dáadáa, tẹ́ ẹ lọ tó kúnná bíi powder, ẹ má jẹ́ ó sí yọbọyọbọ kankan bẹ́ẹ̀ o. Ẹ wá rọ síbì kan. Tó bá ti dẹ̀yìn ọjọ́ kẹta, ẹ pa pẹ́pẹ́yẹ fún un. Tẹ́ ẹ bá lágbára pẹ́pẹ́yẹ, pa kókó adìẹ pupa tó bá ti gbó dáadáa, ẹ pa fún un. Ẹ wá bu síbí méjì ẹ dànù ọtí, ẹ gbé yòókù pamọ́, ẹ máa lò ó. Káì, ọba tó ní wò ní fi wálẹ̀. Ẹ lọ dán wò, ẹ lọ dán wò, ẹ lọ dán wò. Ṣé rí gbogbo àwọn tí wọ́n ń sanwó jẹ́gùn yẹn béèrè yẹn ò béèrè òun, tí wọ́n ní bàbá arísẹ́ yín kan ẹ gbà, wọ́n ọ̀gọ́ o. Ẹ̀yin tẹ̀sí wo pé ẹgbọ́n náà pé ẹ jẹ́ sáré lọ ṣiṣẹ́ yìí, tó bá ṣiṣẹ́ máa fún wọn ní nǹkan, ẹ̀yin náà ọ̀gọ́ o. Ẹ̀yin tẹ̀sí pé kànjá lọ sí, ẹ̀yin náà ọ̀gọ́, àmọ́ kálukú náà ní òrèrè ń tó ṣe. Ó ti yé yín báwọn. Ọlọ́ọ̀bọ lọ́jọ́ náà ní dà wá láàmú, yóò mọ̀ ju wá sí kò yẹ ẹ̀ṣọ́ yín náà ní abẹ́fẹ́ ọmọ àdílẹ̀ kógun tó dé. Fáǹfààní ẹ̀yin tó wáyé pé fídíò yìí lẹ́kọ̀ọ́ wò, tẹ́ bá fẹ́ pè mí sórí láì mi gangan, tẹ́ kọ́ kìí ṣe WhatsApp o, 09031317111 09031317111. Tó bá jẹ́ WhatsApp number ni 08062277596.
WhatsApp number mi tẹ́ ẹ lè pè mí sórí ẹ̀ lẹ́yìn ẹni tó bá wà láṣáìdì nìkan 080 62 27 75 96 yóò mọ̀ ju wá ṣe o, kò ní bàjẹ́ o, ire o.